kí tẹ́ ń kí mi fún ti ọ̀rẹ́ mi. Orúkọ tèmi ni Àtinúkẹ́ Kasim aka Mama No Network. Ikú Dẹ̀jọ́ ó dùn mí, ó wọ̀ mí lára. Ṣé mọ̀ wípé ẹlòmíì wọ́n máa ń ṣe ọ̀rẹ́ bí ìgbà tó jẹ́ pé ọmọ ìyá kan náà ni wọ́n. Wọ́n dẹ̀ ní àjùmọ̀bí, wọ́n ní kò kàn tánú, wọ́n ní ẹni tọ́lọ́run bá rán síyàn, òun ló máa ń ṣèyàn lórí. Most messages tí mò ń gbà, àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi pé àwọn rí mi níjọ́ ti Dẹ̀jọ́ pé ìjọ́ tó kú tán sí yẹn pé wọ́n sọ wípé ẹkún mi ṣe wá pọ̀ tó bẹ́ẹ̀. Ó máa pọ̀. Ṣùgbọ́n kọ́lọ́run má pa wá lẹ́kún. Níwọ̀n bàgbà tí bá ti rán àwọn ọmọ ẹ̀, mi ní choice ju wípé kọ́lọ́run má pa wá lẹ́kún lọ. Dẹ̀jọ́ jẹ́ èèyàn kan tí mo nífẹ̀ẹ́ sí. Àtijọ́ ń bọ̀ kì í ṣe 20 years ago tèmi àti Dẹ̀jọ́ ti ń bọ̀. Bá dẹ̀ ṣe máa ń dira wa kiri ni ọmọ Ṣómólú lóka ní Dẹ̀jọ́, ọmọ Ṣómólú lóka ní èmi bá ṣe ń kóra wa kákàkiri nìyẹn. Ohun tó wá jẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀dọ̀ ọkàn mi tó jẹ́ kó wọ̀ mí lára ni pé tí mo bá pe Dẹ̀jọ́ láàárọ̀, pé Dẹ̀jọ́ ń bolẹ̀ wà tó bá nílé lòun wà, tí bá ní ẹ máa bọ̀ ní ìsìn kò ní dúró. Tí bá ní mo gba MC kan níta, tí bá ní mo ti gba MC mo ti náwó jẹ o, pẹ̀rẹ̀sì bá láyé fẹ́ ṣe Ano Network má wọrí tàbádọ́ wọn àmàtà. Tí bá fẹ́ gbaṣẹ́ mi, tí bá rí pòrú mi lójú tí mi bá mo bí ṣe máa sọ, máa pe Dẹ̀jọ́, máa ní Dẹ̀jọ́, máa ní mo dẹ̀ bẹ́ẹ̀ ni bá yìí ṣiṣẹ́ o, ó dẹ̀ ní yẹn báyìí lọ ní ẹ má jẹ́ ká ṣe jọ, mi ò ní ṣe. Anybody anywhere tí n bá wá ń lọ, tó bá béèrè lọ, máa ní Sàbúrì nǹkan ọmọ yín kọ́. Ṣé ẹ lè bá wa ṣe MC ẹ̀yin àtọmọ yín, máa ní bẹ́ẹ̀ ni. Anywhere tí n bá ti fẹ́ lọ ṣe MC lèmi àti ẹ̀jọ́ ń lọ. Ìlú Ìkòròdú tí Dẹ̀jọ́ wà lénìí, èmi náà ni mo mú Dẹ̀jọ́ dé Ìkòròdú. Wípé mi ò fẹ́ kẹ́ gbé lákùtè, ẹ máa bọ̀ ń Kòròdú kájọ máa kópa. Lẹ́nu ìgbà tá a dẹ̀ fi dé Ìkòròdú a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So àìmọye oore. Èyí tó kù bí ijọ́ kẹrin tó máa kú yìí náà, ó yìí wá sọ́dọ̀ mi nígbà tí mo lọ sí London. Mi ò dágbére tí mo fi lọ nígbà tí mo dé. Ó wá gbọ́ pé mo ti dé wá bá mi lé. Ó ní No Network. Ó ní ó ṣe ẹ̀hún, mo ní kí ni mo ṣe. Ó ní ó lọ sí London, ó dẹ̀ dágbére tó fi lọ. Mo ní ẹ má bínú. Nígbà gbogbo ẹ̀ ti wọlé pọ̀ pé àmọ́ pé ó máa sáré yá wa bẹ́ẹ̀ yẹn láti lọ. Mo ní ẹ má bínú. Ó ní ó dà bó tiẹ̀ wá kí mi lé. Ara àwọn òòyà kí wọ́n bóun ṣe rí. Mo ní mo ní kí ló tẹ wá rù báyìí. Wọ́n ní pé àwọn tẹ̀ tuntun sọra padà pé àwọn ti recover padà pé oúnjẹ kíkẹ́ máa jẹ. Mo dẹ̀ ṣe oúnjẹ fún wọn, wọ́n dẹ̀ jẹun, wọ́n dẹ̀ ń lọ. Mo dẹ̀ repo mọ́tò fún wọn pé ó dà ẹ tọ́jú ara yín o, tó bá di ní ọ̀la o, á jọ mọ bá ṣe máa yanjú ẹ̀ bí tá bá tún máa mẹ́sẹ̀ wá sí. Ọ̀rọ̀ tájọ́ sọ gbẹ̀yìn nìyẹn. Gbogbo àwọn ọmọ wọn dẹ̀ ń bá wọn ṣeré. Tí Láńkó bá ń ṣe nǹkan Dẹ̀jọ́ la máa pè àbúrò torí Abẹ́òkúta ni Láńkó, Abẹ́òkúta ni Dẹ̀jọ́. So tí Láńkó bá ṣe ẹ̀ṣẹ̀ kan, Dẹ̀jọ́ ni màá pè ní màá fẹjọ́ sùn. Tí àwọn ọmọ ẹ̀ bá fẹ́ bá bàbá wọn sọ̀rọ̀, tó wọn bá wọn bọ́n ṣe máa bá bàbá wọn sọ, Dẹ̀jọ́ náà máa pè tó máa dúró pé ó yẹ nìṣó lọ́dọ̀ bọ̀dá mi, á dẹ̀ yanjú ọ̀rọ̀ yẹn, á dẹ̀ yanjú ẹ̀. Tó bá jẹ́wọ́ lónìí kó filẹ̀ ń bẹ̀, á dẹ̀ yanjú, á dẹ̀ fowó yẹn sílẹ̀. So àìmọye ọ̀rọ̀ míì tó jẹ́ ọ̀rọ̀ àṣírí tájọ́ mọ̀. Àjọ máa ń gbaṣẹ́ kan nígbà kan, tá bá gbaṣẹ́ mi tó pé mi àti Dẹ̀jọ́ máa jọ sunu yàrá kan mọ́jú tí ó dẹ̀ tó sí mi tó dẹ̀ sí pé bóyá à ń jíra wa fẹ́ lẹ́yìn. So ẹ jọ ṣé ẹlòmíì wà nínú industry tájọ súnmọ́ra wa bẹ́ẹ̀. So ẹni tó yẹ pé tóun bá wà nílé, èmi á pè pé ṣé wà nílé, á lóun wà nílé màá lọ lé ẹ̀. Ẹni tẹ́mi bá wà nílé á sọ fún mi pé òun ṣé mi wà nílé òun bọ̀. So a wọnú ara wa, òun ṣe kó bóyá eré àbí àì service kan. So that's why mo fi dúró pé ṣé irọ́ o, a gbọ́dọ̀ ṣe normal. So nǹkan tó fà nìyẹn torí most àwọn fans mi ló ń béèrè lọ́mi pé kí ló dé tọ́rọ̀ Dẹ̀jọ́ ká mi lára, ló máa ká mi lára. Ìgbà tá a ṣe bọ̀dẹ́ ọ̀dẹ̀ lágídí bọ̀dẹ́ ọ̀dẹ̀ mo wà lọ́sípítù, ó dẹ̀ dúró dè mí tí mo fi ṣe tán. Ó ní òun ibi sí ìyá yẹn No Network ló ń fẹ́ kó ṣe ìyá òun nínú ẹ̀. Mo dẹ̀ ṣe ó thread Sàbúrì pẹ̀lú iṣẹ́ tó gbé mi lénìí tí mo ṣe. So ẹ sọ fún mi àìmọye nǹkan tí ó ti ṣe fún mi tí mi ò lè fi gbàgbé Dẹ̀jọ́. Àìmọye èmi kì í broke pé Dẹ̀jọ́ mi mo máa broke só lọ́wọ́ mi. A lè sọ pé kí n bọ̀ ní ká ṣeré lọ, a dẹ̀ gbé mọ́tò títí ẹ̀, àgbẹ̀ ló ń fi mọ́tò ẹ̀gbẹ́ mi lọ sí Òṣogbo ń gbà mí tí mi dẹ̀ tún nílé epo. So ṣé mo téèyàn bá èèyàn lọ́wọ́ kan téèyàn rí lọ́kàn èèyàn, kọ́lọ́n bá mi tẹ sáfẹ́fẹ́ rẹ̀, kọ́lọ́n dẹ̀ bá mi dúró tó àwọn ọmọ ẹ̀, káwọn ọmọ ẹ̀ gbogbo kan tóun ò lè ṣe ní dáradára, kọ́lọ́n jẹ́ káwọn ọmọ ẹ̀ bá kọ́ lè ṣe. So ó dùn mí, ó wọ̀ mí lára gidi gan. Mi lọ́rẹ̀ ọkùnrin, mi lọ́rẹ̀ obìnrin ń ṣe tíátà yàtọ̀ sí Dẹ̀jọ́ nìkan. Àwọn ọ̀rẹ́ tí mo ní, àwọn tó jẹ́ pé àkàn máa pàdé, kájọ ṣiṣẹ́, kájọ ṣígbá, kájọ ṣe kòrò, gbọ́ pé kájọ máa ṣe wọléwọ̀ta, èmi àti Dẹ̀jọ́ súnmọ́ra wa gidi gan tó dẹ̀ dùn mí. So lẹ́yìn ìgbà tó dẹ̀ tún kú náà, àwa náà ò ní fi ilé àní fún àwọn ọmọ yẹn sílẹ̀, àní dá wọn dá. Wọn bá nǹkan tágbára èmi bá ká, èmi á ṣe. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá wa pátápátá fún support, àwọn tó dúró jọta sí wọn, àwọn tó so èmi ni mo lead ìjọ yẹn wípé sẹ́ ọ̀rẹ́ mi lẹ́ni tó kú tí bá ṣojú mi gbọ́dọ̀ ṣẹ̀yìn. So ẹ má bínú sí mi pé mi attend sáwọn èèyàn ìjọ yẹn rárá, mi ò ráyè. Dẹni gbogbo ẹkún tó ń gbé káàkiri bó ṣe yẹ kó rí náà ni sáà ní gbogbo ẹ̀. Ọlọ́run kó ṣàánú, Ọlọ́run nípa wa lẹ́kún o. Ẹ ṣé gan, mo kí yín.
èèyàn jankan. Gbogbo question then anyway sha amadaro en tó ti kú no ó dùn mí gan ó dùn mí gan me believe just mo gbọ́ yẹn wá me believe Dejo anyways Dejo ó jẹ́ èèyàn tí ó ní ọkàn mímọ́ gan gbogbo ìgbà tí mo bá iṣẹ́ wá sọ́dọ̀ Dejo àtọ̀ sórí ọ̀rọ̀ olówó dé pé definitely owó ni bọ̀ ó máa accommodate Dejo máa accommodate ideas nǹkan lọ́ba ilẹ̀ fẹ́ ṣe báyìí ni mo rántí location kan tájọ wà tó yẹ pé òun náà ń bá director dá sí why is it Dejo but kò sí nǹkan tá a fẹ́ bá Ọlọ́run fà Ọlọ́run kó bá wa tẹ sáfẹ́fẹ́ rere kó dẹ̀ bá wa dùn àwọn ọmọ àtẹbí kó bá wa dùn wọn nínú torí igi ńlá lówó èèyàn ní Dejo very good hearted person so to say gbogbo ẹni tó bá ń follow mi ẹ bá rí gbogbo nǹkan tí mi àti Dejo ti jọ ṣe yàtọ̀ sí pé ọ̀rọ̀ olówó dé pé ẹ̀gbọ́n ẹ̀gbà ṣèkẹ́ kò ní fowó lé ẹ sá kò ṣe pé kò ní ìdówó bọ̀ ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń fẹ́ kẹ́lòmíì ga kò dẹ̀ ń ṣe lára èèyàn very unique and original so it's so sad kọ́lọ́n kó bá tẹ sáfẹ́fẹ́ rere then àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ẹ ṣáàjọ kẹ́ ṣàánú wa gọ́ọ̀mẹ̀ntì ẹ ṣàánú wa o because ìta gbọ́ tán ló ṣẹlẹ̀ ní General Hospital Korodu yìí it's so sad tí wọ́n bá tiẹ̀ ṣe du tó máa ṣe fẹ́ kàn ṣe du ẹ̀mí náà it's so sad mi lè sọ ju bẹ́ẹ̀ lọ because mo tún ta wà yí báyìí. My name is Yomi Fabiyi. À ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n support tí wọ́n dúró lẹ́jọ́ tí olóògbé jáde láyé and kind of massive turnout during the burial. It's a tradition. À ń fira wa sílẹ̀, and that is why I am here to also pay a visit to check up with the children and see if there is any other thing we want to do that they will need us, and by extension pass it to a circle as well as the association and industry at large, because most times communication gap one collapses, and that is why I'm equally here to say that is the end in here. So practically here to still continue to show my support for the family and to the late veteran and icon. He's a comic merchant and he has paid his dues. He's a family. We see ourselves even more than our biological family. So it is very pertinent to also create time to be here and then speak with the family if there is any further thing they want to do in terms of celebrating him the right way. And I understand an artist night is being organized, is in the pipeline. It's part of a ceremony, it's part of a tradition for any kind of the level. In fact, it is us. What it means is that every artist, they will call our out. Give me so hours. But life I'm creating this time to perform freely, and then people will do it and they will dedicate time to honor and to bid him farewell. And I will continue to keep in touch with the family, and I want to say a huge thank you to all his fans all over the world who were indeed just one way or the other by seeing him on TV, on social media. Trust me, both prayers and concerns and your support. Engine run. Without you guys, there is no artist. So thank you all for your support, and may God continue to rest his soul. Monday Adéọ̀ṣun. Orúkọ mi ni Mrs. Oníyà. Orúkọ mi ni Pastor Sọlá. Orúkọ mi ni Deborah. Bọ́lá Kọ́láwọlé.
ọ̀rọ̀ nípa ti bàbá wa tó dolóògbé níjọ́ Friday a rí pé èèyàn gidi èèyàn dáadáa ni mo ti ń wo fíìmù ẹ̀ over 30 I would say years ago or 20 moreover. Ó wà so good, hilarious, very nice, simple, the way of his life. The funniest thing is Friday, truly, I saw him with his daughter, Oluwapamilerin. Tí mo sọ pé wọ́n ní see the look alike of Dejo. I was not saying, so see Dejo, the lady. But when I now heard the news that Friday, it was a really bad news for me. I will not deceive it. I'm saying it right from my bottom of my heart. That how could it be? The Dejo that I read something on Facebook concerning himself and the daughter. How now would they say he's dead? Oh, Dejo, may your soul rest in peace. You are just too good, just like the way the Lukuluku went. But you too, you have made the landmark for your children. I'm just praying that they should just follow your footsteps so that they too will have good names like this. Rest in peace, dear. Ikú Ọ̀gbẹ́ni Dejo Tunfulu ó ká mi lára gidi gan. Torí gbà tí mo rí ó dùn mí, gbogbo comedy wọn yẹ, gbogbo ìyá gbogbo àti máa ṣe comedy ẹ so I'm so mi mọ mo ti fẹ́ sọ ó bá mi lára jẹ́ gan. Omi bọ́ lójú mi gbà tí mo rí. Kì í sọ ọmọ ìyá mi o, kì í sọ bàbá mi ṣùgbọ́n nínú ìfẹ́ tí mo ní sí wọn mo láì láti máa play wọn gan. Bọ̀ inú mi bàjẹ́ lórí ẹ̀. So kọ́lọ́n bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, kọ́lọ́n bá wa ṣàforíjì fún wọn. Lágbára lọ́wọ́ Ọlọ́run mo gbàdúrà èyí tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́. Lórúkọ Jésù iwájú tí wọ́n dojú kọ lórúkọ Jésù kò ní ní wọn lára. Ìjọba ọ̀run á bá fi rọ̀ wọ́n lọ́rùn. Gbogbo ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run á dáríjì wọn. Gbogbo ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run á dáríjì wọn. Àwọn ọmọ wọn Ọlọ́run á bá dúró tì wọ́n. Ẹbí àtolóògbé náà Ọlọ́run á dúró tì wọ́n. Ìyàwó wọn lórúkọ Jésù ọ̀run á bá wa dáwọ́ lé wọn. Jésù Olúwa wa. Nípa Dejo ó so nice. Ó máa ń dẹ́rìn pòṣónú. Bẹ́ẹ̀ pé kí wọ́n máa ronú nísìnyí. Tẹ́ bá ń wo play, mo ń wò lọ́wọ́lọ́wọ́ gan báyìí lórí Facebook. Ó so nice. Tí wọ́n bá ń ronú, ó máa dẹ́rìn pààyàn. Tẹ́ bá wo program ẹ̀ àbí lórí Facebook or television, ó máa ń dẹ́rìn pààyàn. Kò jẹ́ kí èèyàn ronú ṣá. Ó so nice. Torí ikú ẹ̀ gan gbá tí mo gbọ́ mi tètè mọ̀. Ó dùn èmi gan pé Dejo tó nice gan yẹn tó máa ń dẹ́rìn pààyàn. Èmi ti ń wò tipẹ́tipẹ́. Ó ti pẹ́ gan, ó ti lé ní 8 years, 9 years tẹ́mi tí mo lọ Dejo. Ó dùn wá gan ìgbà tá a gbọ́ kú wọn, ó dùn wá gan, very very painful because èèyàn ni wọ́n láti tipẹ́ àwọn ilé wọ́n jìyà industry gan. Wọ́n gbọ́ alọ́ lọ síbẹ̀ gbà tá a gbọ́ pé kí ni ẹ ṣẹlẹ̀ torí ọ̀gá wa náà jẹ́ àgbàdẹ ni wọ́n nínú Yorùbá industry. Dejo èèyàn dáadáa ni wọ́n, a máa ń wo fíìmù wọn dáadáa. Ẹni tó yẹ pé tó bá ń ronú gan, tó bá ti ń wo fíìmù, tó bá ti rí pé Dejo yọ báyìí, kọ́ má tiẹ̀ tí ì sọ̀rọ̀ rárá gan ni, ẹ̀rín máa ti pa kí Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gbogbo nǹkan tó fi sílẹ̀ náà kó má bàjẹ́. Ikú wọn wà ní jàkúfà fún àwọn tó kọ àwọn ọmọ tó fi sílẹ̀, nǹkan tí wọ́n dúró ṣe àwọn ọmọ wọn á ṣe, wọn á dẹ̀ tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run dẹ̀ ṣe kí ni, Ọlọ́run fọ̀run kẹ́ wọn, Ọlọ́run bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Ọláìdé Ọlábánjí lórúkọ mi tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Laiban. Mi ò mọ nǹkan tí mo lè sọ nípa ọ̀rọ̀ Múlé Ramon Mákindé torí èmi àti ẹ ti ń bọ̀ náà nísìnyí ó ṣe díẹ̀. Ọ̀tọ̀ ni kú ọ̀tọ̀ làrùn àtikú àti àrùn Ọlọ́run ló ní kápá lórí méjèèjì. Ọlọ́run ló ṣẹ̀dá ayé ló ṣẹ̀dá ọ̀run. Gbogbo àwọn táwa ń bẹ lórí èpè náà Ọlọ́run náà ló ṣẹ̀dá wa. Ọlọ́run ò gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni kó tó ṣẹ̀dá wa. Wà ní gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni náà kó tó pè wá sọ́dọ̀. Àsìkò tí ẹ tó nìyẹn aburú ó kéré tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa. Èmi àti bí mo ṣe sọ síwájú, èmi àti Dejo a close gan. Ká wá dúpẹ́ pé aṣojú ẹ̀ Ọlọ́run tún fún wa ní àǹfààní àti ṣe ẹ̀yìn ẹ̀ torí pé gbogbo ètò bí gbogbo ìsìnkú ṣe máa lọ gbogbo ẹ̀ náà ni à ń ṣe lọ́wọ́ báyìí. Ọlọ́run kó bá pa gbogbo àṣìṣe rẹ̀ torí pé gbogbo wa náà lẹ́lẹ́ṣẹ̀. Kọ́lọ́run bá gbogbo àwọn àṣìṣe tó ti ṣe nílé ayé kọ́lọ́run bá ṣàforíjì fún. Àwa náà tá a kù náà kọ́lọ́run kó ẹ̀mí gígùn àtàlàáfíà kó jogún ẹ̀ fún wa. Tá a bá lówó dọ́gba kò ní níyì. Ẹ jọ̀ọ́ mo fi tàgé bẹ̀ yín.
mo fi ń tẹ́ ń rí àti ń tẹ́ ẹ̀ tí ì rí mo fi bẹ̀ yín, mo fi ti ń dun Ọlọ́run nínú báyìí mo fi bẹ̀ yín, mo fi ọlá inú àwẹ̀ yìí mo fi bẹ̀ yín, mo fi ọlá oṣù yìí mo fi bẹ̀ yín, mo fi ọlá ọjọ́ kan Kúnlé ti lọ. Ẹnì kọ̀ọ̀kan wa ọjọ́ kan tá a wà nínú sàárè tá a ní lè yíra padà, tá a ní lè pè èèyàn, tá a ní lè mú fóònù, tá a ní lè fẹnu yìí sọ̀rọ̀. Mo fi bẹ̀ yín ẹ má padà lẹ́yìn wa bá ṣe máa ṣe, torí Tunfulu ní ilẹ̀ kan tí ò tíì kọ́, ohun wa ká kọ́, káwọn ọmọ ẹ̀ wà ń bẹ̀, káwọn fámìlì ẹ̀ wà ń bẹ̀, gbogbo ohun tẹ́ bá lè ṣe fún wa ẹ wò mí dáadáa, ẹ má jò sú yín, ọ̀rọ̀ yín ò ní sọ lọ́run. Ọlárẹ̀wájú ọmọ mi Yínká ni mò ń jẹ́, bàbá Ìjẹ̀ṣà làwọn èèyàn mọ̀ mí sí. Ẹ ṣé, ẹ kú àdúró tì mí, ẹ kú bá mi dárò ara mi, nǹkan ń ṣe wá o.